Hey, ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín, 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 mo kí yín. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní mò ń padà bọ̀ pé mo tún bọ̀ fún yín ní another shock story. Yeah, another shock story ni mo ní kí sáré wá fún yín. Another shock story òun mo ní kí sáré wá fún yín. Naomi must go back to prison. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀? Naomi must go back to prison. Ta ló sọ bẹ́ẹ̀? Queen Mariam, one of the Ọọ̀ni of Ife's wife tí gbogbo wa mọ̀. Òun ló sọ bẹ́ẹ̀. Ó ní Naomi must go back to prison. Ẹ jọ̀ọ́, kí lọmọ Naomi rà nígbà wọn láàfin náà? Kí ló gbà lọ́wọ́ àwọn olórí yìí? Especially kí ló gbà lọ́wọ́ Queen Mariam? Tó dàbẹ̀ ní wípé arábìnrin tá ń pè ní Queen Mariam yìí kò fẹ́ rí imí Queen Naomi látàn. Kò tiẹ̀ fẹ́ rí mí ẹ̀ lákìtọ̀ àtọ́. Kí ló dé? Báwo la ṣe ń wọ ohun yànyàn bí ẹni tí ò ní kú mọ́? Báwo la ṣe ń behave bí ẹni tó yẹ pé a máa jù sílé ayé yìí? Ẹ̀ẹ́dẹ̀ rántí pé níjọ́kanjọ́kan ẹ̀yin náà máa fàyè yìí sílẹ̀. Tẹ́ ń behave bí ẹni pé ẹ̀yin lẹ ní ayé ló ní yín. Èlò náà lẹ̀ bá ní Queen Mariam. Èlò náà lẹ̀ bá ní tó wá gún yín débi wípé ẹ sáfẹ́ bá yé Queen Naomi jẹ́ ṣá. Kí ló dé? Ẹ lólùfẹ́ mi, àṣírí ni mo tún ní kí n wá fún yín o. Àṣírí ni mo tún ní kí n wá fún yín. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Queen Mariam ó lọ to the extent pé lẹ́yìn ìgbà tó ṣe hospital tí ó succeed, ó tún ṣe ti Agodi prison, pàbó ló já sí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Queen Naomi ṣe mọ̀ pé ó tún lọ bá gọ́fúnà náà nílé, gọ́fúnà jẹ́jú ẹ̀ lórí wípé kò sáfẹ́ kí Queen Naomi jáde, kò sáfẹ́ kí Queen Naomi kó padà wá sáàfin. Queen Naomi ti fàfilẹ̀ fún yín, kò sí nǹkan tí Queen Naomi tún fẹ́ wá mú láàfin. Queen Naomi náà ti mọ̀ wípé ààfin is on fire. Kí lóhun tún fẹ́ wá ṣe ń bẹ̀? Ẹ̀yin lólùfẹ́ mi, ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi follow ètò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, tẹ́ ń share fídíò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ̀ ń jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní society wa. Ṣẹ́rí Queen Mariam tá à ń sọ yìí, arábìnrin ó ti kú olóbìnrin lásán o. Kódà ó ti di ẹgbẹ̀jì, ó ti di èrìkìnà. Ẹ má fojú obìnrin lásán wò mọ́, Ọlọ́run. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé arábìnrin tún lọ to the extent pé ó tún lọ fún babaláwo ẹ̀. Ó tún lọ fún babaláwo ẹ̀, ó lọ fún ní 20M. Ó lọ fún babaláwo ẹ̀ ní 20M. Pé Naomi sẹ́ àní kò gbọdọ̀ jáde lẹ́wọ̀n. Ọlọ́run dẹ̀ dojú tì wọ́n. Ọlọ́run dojú tì wọ́n. Naomi jáde o. Naomi jáde o. Naomi jáde. Oríyọmí jáde. Ọ̀gá principal iléèwé náà òun náà ti jáde báyìí. Ojú ti ti gbogbo ẹ̀yin ọ̀tá. Báwo làṣírí wọ́n ṣe wá tú? Mariam lọ bá babaláwo jà. Ó ní babaláwo gbọ́dọ̀ dá owó tóun fún padà. Àìjẹ́ bẹ́ẹ̀, òun àti babaláwo àwọn máa mú nǹkan lẹ̀. Pé because iṣẹ́ tóun rán pé kó jẹ́ kò rí iṣẹ́ náà jẹ́. Queen Mariam, jẹ́ n kọ́kọ́ sọ fún ẹ náà kí n tó tẹ̀síwájú. Jẹ́ n kọ́kọ́ sọ fún ẹ. Babaláwo tó gbéṣẹ́ fún, ó ṣiṣẹ́ o. Ó ṣiṣẹ́ omi ló pọ̀jọ kà lọ ni. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹni tọ́lọ́run bá fẹ̀yìntì, irú ẹni bẹ́ẹ̀ ò kì í ṣubú? Ẹni tó bá gbé ara lólúwa, irú èèyàn bẹ́ẹ̀ kò kì í jogún òfo. Gbogbo ìgbìyànjú yín lórí Queen Naomi, Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀. Kò ń ṣènìyàn, Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀. Babaláwo ẹ ṣiṣẹ́, omi ló pọ̀jọ kà lọ. Babaláwo ẹ gbìyànjú, Ọlọ́run ni ò fún ṣe. Ọlọ́run ló jẹ́wọ́ agbára ẹ̀ fún yín. Èmi ni tó ń jẹ́ èmi ni. Èmi náà ni, èmi lánàá, èmi lénìí, èmi lọ́la, èmi lọ́jọ́ gbogbo. Èmi lọ́ba tó lè pa tẹ́nìkan ò lè jí. Èmi lọ́ba tó lè jí tẹ́nìkan ò lè pa. Èmi lọ́ba tó máa sọ pé máa nìṣó mò ń bọ̀ lẹ́yìn ẹ̀ tí kò sí mímì kan tó máa mì ẹ̀. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀.
Ọlọ́run ló wà lẹ́yìn Naomi. Ṣé mo kì í mo ti sọ síwájú pé Ọlọ́run tí Naomi ń sìn Ọlọ́run gidi ni o. Ọlọ́run tí kò ń figbá kan bọ̀ kan nínú ni. Ọlọ́run tó gbójúlé, Ọlọ́run tó fẹ̀yìntì ni. Ọlọ́run Naomi ó dúró tì o. Ẹni tó lè fẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí. Mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share ẹ bá mi share. Kẹ́tí bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Àṣírí lẹ tún gbọ́ yẹn o. Àṣírí lẹ ń gbọ́ yẹn o. Ìjà ti bẹ́ sílẹ̀ láàrin babaláwo àti Queen Mariam látàrí pé iṣẹ́ tí babaláwo ṣe kò dáhùn. Queen Mary rò pé kò ṣiṣẹ́ tó ń rán ni ló bá ní kó dá owó òun padà. Bàbá ní níbo ló ti gbọ́ pé ó ń dáwó orí ẹ̀ padà? Níbo ló ti gbọ́ pé Ifá gba owó Ifá tún ń dáwó padà? Ọ̀rúnmìlà gbowó Ọ̀rúnmìlà ń rìtọ́nù owó. Níbo ló ti gbọ́ pé Ògún gba owó rí tógùn tún ń dáwó padà? Kò ṣẹlẹ̀. Bàbá ní kò sówó kankan tóun fẹ́ dá padà fún ẹ o. Queen Mary ní kó fò kó níṣò. Òun á bá mú nǹkan lẹ̀. Bàbá lòun ti fowó owó tó kó fóun òun ti fi ra ewúrẹ́. Òun ti fi ra àgùntàn. Òun ti fi ra ẹdìyẹ táwọn fi ṣètùtù. Òun repo, òun ra aṣọ, òun ra aṣọ dúdú, òun ra aṣọ funfun. Gbogbo ohun ẹbọ àtohun ètùtù òun lòun ti fowó ra. Ṣé kò yẹ kí orí tiẹ̀ náà pé Queen Mariam pé ẹni tó ń bá fà yìí ẹni tọ́lọ́run ọba dúró tì ní? Ẹni tọ́lọ́run ò bá dẹ̀ padà lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó lè mú. Ẹni tọ́lọ́run ò bá mú kò sẹ́dà kankan tó lè mú. Ìwà àti babaláwo ẹ àjàtúkà ní tàgbárìn. Ẹ sì máa fọ́ra yín ní gbóngbó lórí nígbẹ̀yìn. Ẹ wò Queen Mary ti lérí sí babaláwo. Ó ní tí babaláwo ò bá dá owó òun padà. Ohun tójú ẹ̀ bá rí kó fara mọ́. Pé ṣé kò mẹ́ni tó ń bá dánwò ni? Ṣé kò mọ òun ni òun Queen Mary? Pé tóun bá bẹ̀rẹ̀ pẹ̀lú babaláwo. Tí babaláwo bá ti ṣe páyín ẹ ti mọ̀ pọ́wọ́ Queen Mary ni ikú ẹ̀ ti wá o. Tóró ti lérí sí babaláwo. Ó dàbẹ̀ ni pé owó ń gun arábìnrin náà. No wonder. Wọ́n ní oil company ló ti ń ṣiṣẹ́. Oil company ló ti ń gba tender. Wọ́n dẹ̀ lówó oil company ó dàbí owó òkun ni tí ò kí ń gbẹ. Ṣé tó bá tiẹ̀ wá lówó náà ṣé nǹkan tó yẹ kán ní kó máa fowó ṣe nìyẹn? Ṣé kàná ní kó máa fowó ṣe? Ṣé bó ṣe máa bá tèèyàn jẹ́ náà ní kó máa fowó ṣe? Kí ni Queen Naomi gbà lọ́wọ́ ẹ̀? Tó bá jẹ́ pé Queen Naomi àti ìwọ nìkan nìyàwó láàfin sìn máa ní bóyá o fẹ́ gè ní grand gbogbo ààfin pátápátá ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ sí Queen Naomi. Olórí má pọ̀ láàfin. Kí ni ìjà tó wá ń jà? Kí ni nǹkan tó ń yọ rẹ̀ lẹ́nu fún? Kí ni ìjà tó ń jà? Ó ṣe hospital pàbó. Ó ṣe ti Agodi prison pàbó. Babaláwo náà ló tún gbéṣẹ́ fún iná sí pàbó. Ṣé kò ti yẹ kó o jáwọ́ pé ṣé kò ti yẹ kó o ti rí sáìn wípé ibi tó ń lọ yìí no road no going area? Ṣé kò ti yẹ kó o rí pé no going area? Bàbá Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o. Ikú bàbá yèyè kádé ó pẹ́ lórí o. Ṣé mo pa ti sọ fún yín? Ọ̀rọ̀ Queen Mary yìí ẹ̀kọ́ ṣe nǹkan kan sí. Ẹ wo bó ṣe ń dojú tì yín káàkiri. Bẹ́ẹ̀ ṣe ń gé lọ́wọ́ ló ń bọ̀rùka. Bẹ́ẹ̀ ṣe ń gé lọ́wọ́ òun ló ń bọ̀rùka. Ṣé ààfin tẹ́ ẹ fẹ́ kí Queen Naomi padà sí náà nìyẹn? Ṣé ààfin tẹ́ ẹ fẹ́ kó padà sí náà nìyẹn? Amúkárí tán gbogbo àwọn kan sọ wípé báwo ni a ṣe ń get information. Ẹ̀yin lólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ béèrè question yẹn lọ́wọ́ mi pé báwo ni mo ṣe ń get information. Kémi ìwádìí gbogbo dájú dáadáa kí n di tó ń ṣe òtítọ́ mú. Ṣé ẹ̀yin mọ̀ wípé kò sí nǹkan tó bò ní abẹ́ ọ̀run yìí? Ìdáhùn sí ìbéèrè yìí nìyẹn o. Torí mo mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ pé na láì òun náà máa sọ tí Jésù máa fi dé. Wọn ò ní rí nàtúrù. Àwọn tó dẹ̀ ń rí nàtúrù ọmọ máa lọ. Wọ́n máa lọ score free. Ẹ̀yin dẹ̀ sọ pé na láì. Ẹ̀dẹ̀ máa wà lójú kan ṣóńbẹ̀. Ẹ̀dẹ̀ máa ṣe na láì. Títí nàtúrù fi máa dọ́dọ̀ yín ẹ̀ ní mọ̀. Òun ni mo sọ fún yín ìsìn. Lábẹ́ ọ̀run yìí kò sí nǹkan tó bò. Mo fẹ́ kẹ́ ẹ ṣe yẹn léní. Má dẹ̀ ṣe òun lògùn má mọ̀. Mo fẹ́ kẹ́ ẹ ṣe yẹn léjì. Àṣírí tọ́lọ́run ò bá bò kò sẹ́dà tó lè bò. Mo fẹ́ àṣírí tí ò bá bò
àṣírí tọ́lọ́run ò bá bò kò sẹ́ni tó lè bò. Ọlọ́run sọ pé òun lọ́wọ́ sí ìrìn àjò kan, ẹ̀yin èèyàn kan sọ wípé báwo làṣírí ṣe ń jáde. Ní ìmọ̀ náà ni àṣírí tí Ọlọ́run ò bá bò kò sẹ́dà tó lè bò. Bí information ṣe máa jáde kódà kò ní yé ẹni tó ń ṣe ìwà bí yẹn gangan náà. Ṣé yín ò mọ̀ wípé àwọn àgbà ló pè wípé ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé. Àwọn tó ń ta information síta náà ó lè jẹ́ lára àwọn tó súnmọ́ ẹni tá à ń sọ yìí ni. Má ṣe lògùn má mọ̀, má ṣe òun lògùn má mọ̀. Tó o bá ti ṣe gbà pé níjọkanjọkan information máa jáde. Ó lè pẹ́, ó lè yà, aṣòro ṣe bí ntọ́lọ́run ò fọwọ́ sí, adùn ṣe bí ntọ́lọ́run kó gbogbo ara ẹ̀ sí. Àníṣe àṣírí yóò ní bò, Ọlọ́run ló ń tàṣírí, àwọn èèyàn kọ́, Ọlọ́run ló ń tù. Ṣé àwa ń bẹ́ẹ̀ ń gbà tí ó ń kówó fún baba aláwo ni? Ṣé àwa ń bẹ́ẹ̀ ń gbà tó ń lọ sí hospital láti lọ máa fún nọ́ọ̀sì ní owó àbẹ̀tẹ́lẹ̀? Tí nọ́ọ̀sì ṣe bí nọ́ọ̀sì fún ara rẹ̀ òun ló wá sáàfin tó wá confess. Ṣé àwa ń bẹ́ẹ̀ ń gbà tó ń fún ọ̀gá prison warder ní owó ní Agodi? Àṣàṣì ń bẹ̀. But Ọlọ́run sọ pé àṣírí yóò ní bò, ó dẹ̀ tú síta. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ máa ń ní máìdí wípé báwo ló ṣe gbọ́, báwo ló ṣe mọ̀, ẹ̀yin ìrèsí ẹ̀. Mo fẹ́ kí nǹkan wà lọ́kàn ilé ni pé àṣírí tọ́lọ́run ò bá bò kò sẹ́dà tó lè bò. Àṣírí tọ́lọ́run ò bá bò kò sẹ́dà tó lè bò. Tọ́lọ́run bá dẹ̀ sọ pé òun lọ́wọ́ òun lẹ́sẹ̀ sí nǹkan, ẹ máa rí pé àṣírí yẹn kò máa tú náà ni. Àṣírí tó ṣì máa tú pọ̀, àṣírí tó ṣì máa tú pọ̀, ẹ̀yin máa wò, ẹni olùfẹ́ mi, ẹ̀yin sá máa bá mi ká lọ. Ẹ máa bá mi share fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ máa bá mi subscribe. Ẹ̀yin má worry, èmi á máa mú information wá fún yín. Gbogbo bó bá ṣe ń lọ, èmi á máa fi tó yín létí. Gbogbo bó bá ṣe ń lọ, èmi á máa fi tó yín létí. Ó kàn máa ń dùn mí fáwọn tó ń sọ pé báwo ló ṣe ń gbàṣírí, báwo ló ṣe ń màṣírí. Àṣírí tí ò bá ti bò, àṣírí tọ́lọ́run ò bá bò, kò sẹ́dá kan tó lè bò. N tẹ́mi fẹ́ kó mọ̀ nìyẹn. Gbogbo ojú tó ń wò mí yìí, ẹni tó máa bà ti yín jẹ́, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ mọ̀. Ẹni tó máa fà yín sẹ́yìn, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ pàdé ẹ̀. Ẹni tó máa sọ ìrìn àjò ọdún kan di ọdún 15 mọ́ yín lọ́wọ́, Ọba mi Èdùmàrè ò ní jẹ́ kẹ́ kàgbákò orí èèyàn bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ayé wà, ayé wà. Ẹ bá sọ pé ayé ò sí, ó ti kú wọn tí ì sin ni. Ayé wà. Àwọn èèyàn dẹ̀ ń ṣe ìwádìí, àwọn èèyàn ń ṣe investigation, àwọn èèyàn ń wá àṣírí. Ẹ gbàgbé ẹ̀, tẹ́ ẹ bá gbọ́ nǹkan lórí internet, ẹ má doubt ẹ̀ pé méjì. Tó bá come to worst, ẹ fún ní 50-50 pé ó lè jẹ́ bẹ́ẹ̀, ó dẹ̀ lè má jẹ́ bẹ́ẹ̀. But kẹ́ ẹ wá daft sí pátápátá pé irọ́ ni kò lè jẹ́ bẹ́ẹ̀. My brother and my sister, my father and my mommy, ayé ti le jù bá a ṣe ń wò yìí lọ. Ayé ti le jù bá a ṣe ń wò yìí lọ. Agbára Èdùmàrè ní tẹ́ni tìkà, ẹni títí ẹ̀ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè. Ẹni olùfẹ́ mi, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fídíò yìí kí gbogbo àwọn èèyàn tún gbọ́ outlet tí Queen Mariam ń lọ láti rí i pé olórí Naomi kò padà wálé. Ó tún lọ gbówó fún babaláwo. Náà ni òun àti babaláwo ẹ̀ ń sìn, wọ́n fail. Ìjà ti wà láàrin wọn báyìí ń sìn. Mariam lóun fẹ́ gbowó òun padà. Babaláwo sọ pé ìdí ti jẹ́. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ bá mi fi èrò ọkàn yín sí abẹ́ comment section. Ṣé kí babaláwo dáwó padà fún Mariam ni? Àbí kídì jẹ́ látọ̀dọ̀ babaláwo? Torí tó bá yẹ pé èmi náà ò ní dáwó padà o. Tí mo ti ra àgùntàn, tí mo ti ra gbá, tí mo ti ra wo, tí mo dẹ̀ ṣiṣẹ́ tó yẹ kí n ṣe. Bọ̀tọ̀ Ọlọ́run ní kò ní gbà. Ta ní jọ máa kú wárápá níwájú ọmọ kú yányán. Ọlọ́run lòun dúró téèyàn. Ìwọ kan ní tiẹ̀ báwo? Who are you? Ṣé bọ́lọ́run tó dé nìyẹn? Òun ló dáwọ́ náà.
òun ló mọ ẹni yẹn náà tó bá fún ẹ ṣe ni tí ò bá fún ẹ ṣe wa máa ṣe lásán náà ni so Ọlọ́run Naomi ó dá lójú babaláwo tiẹ̀ ó dáwọ́ náà lójú ló ṣe lọ gbowó fún so èèyàn kan náà ló máa win ni ta ló wá fẹ́ win Ọlọ́run ló máa win ni ó ti di dandan ẹ̀yin lólùfẹ́ mi mo ní kí sáré wá fún yín ní information yìí náà ni torí mo promise yín pé any information tí n bá ti rí màmá mú wá fún yín ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ṣé kí babaláwo dáwọ́ padà fún Queen Mary ni àbí kí dìjẹ́ ẹ̀yin tẹ́ tó máa ń sọ pé nà láì á bẹ́tà kẹ́ tètè gbàgbọ́ ń sìn torí pé kí ni àṣírí tí Ọlọ́run ò bá bò kò sí ẹ̀dá tó lè bò ṣé mo wà ń bẹ̀ mi ò kúkú sí nígbà tí òun àti babaláwo tán jọ ń ṣe negotiation wọn but gbà tí ó tásìkò ṣọlọ́run ò táṣìírí Ọlọ́run táṣìírí náà àṣírí tó dẹ̀ sì máa tú ó sì pọ̀ ẹni ló fẹ́ mi ẹ máa bá mi ká lọ àṣírí sì pọ̀ tó máa tú bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ tètè tún ààfin tò káàfin tó dàrú ẹ tètè tún ààfin yìí tò ẹ tètè tún tò àwọn olórí yìí wọ́n máa tú ààfin mọ́ yín lórí wọ́n dẹ̀ sọ wípé àgbàrá òjò kò lóhun ò nílé wó o bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ló nílé o tẹ́ ẹ̀ ní gbà fún o ẹ má gbà fáwọn àgbàrá òjò tẹ́ kó sàfin kan wọlé mọ́ yín lórí o ààfin ò ní dàrú mọ́ yín lórí lágbára Èdùmàrè àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á tì yín lẹ́yìn àwọn alálẹ̀ ààfin Ọ̀yọ́ wọ́n á tì yín lẹ́yìn àwọn alálẹ̀ ààfin Ilé Ifẹ̀ wọ́n á tì yín lẹ́yìn àwọn alálẹ̀ ààfin Ògùn state wọ́n á tì yín lẹ́yìn àwọn alálẹ̀ ààfin Ìjẹ̀bú wọ́n á tì yín lẹ́yìn àwọn alálẹ̀ ààfin Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn alálẹ̀ ààfin gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wọ́n á tì yín lẹ́yìn torí ibi táwọn olórí ń bá lọ yìí wọ́n fẹ́ tú ààfin mọ́ yín lórí Ọlọ́run ò dẹ̀ nígbà fún wọn ẹni olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Queen Mary àti babaláwo tó ti fìjà pẹ́ ta báyìí o tí n bá tún gbọ́ ẹni information máa tún wá mú wá fún yín ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ share fídíò yìí àbùdíntolókun àbùdíntolọ́fà ọwọ́ yín ní kọ́sàyàpò gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe kí lẹ̀ ń wò ó yá ẹ subscribe kí gbogbo àjọ máa jẹ gbádùn ètò yìí ló ní wìtìwìtì mo tún padà bọ̀ God bless you ire o.